Ismaila ni mí mi sì wá kọ́ndẹ́mù ẹ̀sìn. Iṣẹ́ tí Jésù olùgbàlà wá ṣe ó yàtọ̀ sí ètí ànábì Muhammad wá ṣe. Iṣẹ́ tí ànábì wá ṣe ó yàtọ̀ sí ètò Ògún wá ṣe. Ètò Ògún wá ṣe ó yàtọ̀ sí tọbàtálá. Iṣẹ́ Jésù tó wá ṣe mo ti kàálẹ̀ fún ọ. Kò síbòmíì tó ti lè rí mọ́. Ẹnìkan ní ẹ tún wí ìgbàlà, ìtúsílẹ̀, ìwòsàn àti iṣẹ́ ìsọdìdọ̀ lọ́rọ̀. Olóbi jẹ́ pé tó o bá sin Ọlọ́run dáadáa wà lọ́rọ̀. Mo ti gbọ́ lẹ́nu àwọn ènìyàn láìmọye ìgbà pé inú Jésù nìkan lọ́rọ̀ wà. You want to make it, you want to be rich, you want to succeed. Olóbi jẹ́ pé inú ń bí àwọn èèyàn kan tí wọ́n bá ra àwọn pásítọ̀ tí wọ́n lówó, tí wọ́n bá ra àwọn ọmọ ìjọ kan tí wọ́n lówó excessively, wọ́n máa bínú. Mo lè dákọ̀ àwọn school bíi 30 tí ń bẹ ní Nàìjíríà tó jẹ́ the best university àwọn pásítọ̀ wọn ni. Àwọn ṣọ́ọ̀ṣì wọn dálẹ̀. Harvard University tí wọ́n dákọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ ní 1639 ẹni tí wọ́n pè ní John Harvard lọ dálẹ̀ ní 16 and he is a pastor of the church. Ìránṣẹ́ Ọlọ́run kan bẹ ní gbogbo àwọn tí wọ́n pè ní àwọn Anglican fúnra wọn ni wọ́n dá Oxford University ilẹ̀. Ẹ dákọ̀ Convenant University Bishop Oyedekunle lọ dálẹ̀. Gbogbo àwọn tọ́jà kì í ṣe pé wọ́n lágbára bẹ́ẹ̀ Jésù tí ẹ so mọ́ lọ́sọ ayé wọn dà bẹ́ẹ̀ ó ní mo di tálíkà bẹ́ẹ̀ yóò lè bá di ọlọ́rọ̀. Gbogbo àwọn Faraday gbogbo àwọn tí wọ́n kọ ìwé science they are born again they are Christian they are serving Christ ọmọ Ọlọ́run ni gbogbo wọn gbogbo ìwé àbábíò gbogbo àwọn nǹkan tí wọ́n sọ ń bẹ̀ nínú ẹ̀ àwọn tí wọ́n perform àwọn experiment yẹn they are Christian ó fún wọn ní ọpọlọ ni tó o bá ti lè gba Jésù bí wọ́n á fún ọ ní iye tuntun wọ́n á fún ọ ní ayé tuntun wọ́n á fún ọ ní ìrìnà tuntun tó yàtọ̀ sí tàwọn míì ìrònú tiẹ̀ yóò wá yàtọ̀ sí tàwọn tó ń bẹ nínú ayé àwọn kan lọ ń bí pẹ̀lú ìdàláre ìjẹ́jẹ́ mọ̀ àwọn kan bẹ tá a ti kó jọ wọ́n láwọn ò mú gbó mọ́ akó àwọn kan jọ wọ́n láwọn ò sì sìnà mọ́ akó àwọn kan jọ tẹ́ bá ti rí tá a bá ti jáde nísìn ẹ̀rí tí wọ́n dùn wájú mi àwọn ní kíláàsì tọ́kàn tí n bá ti parí service ní second service lónìí only one service tí n bá ti parí gbogbo wọn dùn níwájú mi màá bá wọn sọ̀rọ̀ ó kú ọ̀rọ̀ bíi Sunday mẹ́rin péré nísìn lẹ́yìn tòní wọ́n lọ sí odò á lọ ṣe ìbọmi fún wọn wọ́n láwọn fẹ́ dán Jésù yẹn wò ìwọ náà try rẹ̀ fóṣù mẹ́fà kọ́ wá gbà gidi ẹnìkan ní bí ìyá kìnìún náà sọ pé ṣọ́ọ̀ṣì ló ń lọ kódì ó ti change okọ rẹ̀ ọkàn change okọ ni kò change ayé rẹ̀ that's number one. So kí n ló ṣe sọ́wọ́ ìgbàlá yìí bọ́ọ̀ bá ti rí nǹkan ṣe sí yẹn kò sí tí mo lè ṣe àti soríire yóò le àti pàdé ògo yóò le ẹ nawọ́ yín méjèèjì sókè bí n bá gbọ́ tó fi agbára ṣe àmì agbára láti dìbò fún Jésù agbára láti sìn mo ní kó wọ inú ayé rẹ̀. ẹ jẹ́ ìyá yín lẹ́nu àdúrà mi ṣiṣẹ́ lára obìnrin yẹn kò rí òkú mọ́ kò rí ọkọ ọ̀run mọ́ tẹ́ ẹ bá bí pé ìyáṣẹ́ ti ṣèrìbọmi yóò lòun ti ṣe tó o bá ti lè gba Jésù ìtọ́kàn ní ká mú ọ lọ sódò ká lọ ṣe ìbọmi fún wọn náà Mark 16:16 ó ní iye àwọn tó gbàgbọ́ tí a baptisi wọn àwọn ni yóò là alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ní kété tó o bá dé farabalẹ̀ kó tó máa gbọ́ wàásù lọ agbára ẹ̀mí mímọ́ yóò bà lé ọ nínú ìwé Acts of Apostles chapter 1 verse 8 ó lẹ́yìn ó sì gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bá bà lé yín bọ́ ọ bá ti lè lágbára tí wọ́n bọ́ pọ̀ ẹ̀mí dá kó tó ń wọ́n wà bọ́ọ̀sù yóò wà kó ná lójú ni mo fún màmá kan ní àná ìtìwọ̀n yìí mo ní ẹ máa mú lọ mo kàn mọ́ mi sí báyìí èyí ti kúrò ní mo mí sí bí mo ṣe fún mo ní tẹ bá ti délé ẹ mú ojú ara yín ẹ fi ọ́ìlì sí níwájú ẹni tí mo ń lọ jíyìn fún nígbà tó pọ̀ ẹ̀mí dé ọkàn kò sé ni ó ní olóòsì yóò kó bá mi ó lóun sì ń wọ ọkọ̀ ọ̀hún báyìí ó yá máa bọ̀ wá sí tó mọ̀ ṣe àti òdòdó rẹ̀ ìyá kan sì rè àìgbà Jésù afún ní ọ́ìlì bó ṣe fi sójú ara báyìí ọkọ̀ ẹ̀mí yẹ̀wò tá ni wọ́ ó ní kò sì gba ojú wọlé ó ní yídì ibẹ̀ mo ti mọ̀ pé lórí ibú yányán lọ́kọ̀ ẹ̀mí kò lè gbójú wọlé torí ọ́ìlì ọ̀rọ̀ àni kò yídì dog style nìyẹn ẹ̀rù bà mí láyé láti gbọ́n tí ìyá ń sọ ọ́ jáde lẹ́nu ẹ̀ tó wá mọ̀ nǹkan ìyá yẹn kì í sọ ọmọ ọdún 40 ó ti lé 55 mo ní ha àyà mi wá já nígbà tí mo gba lẹ́tà láti ìlú òyìnbó tí mo mọ̀ ní 74 làwọn ọkọ ẹ̀mí ìjà wọn sùn so ọmọ arúgbó ìmọ̀ dúró bayé èèyàn jẹ́ kan lẹ́ni so tó o bá fún un láàyè ẹni tó o bá jọ wáyé rẹ fún ni ọmọ solúwa rẹ o Bíbélì sọ bẹ́ẹ̀ nínú ìwé Roman chapter bóyá verse 4 ó ní ẹ̀yin ọmọ pé ẹni tí ẹ̀yin bá jọ wáyé yín fún o ní ọmọ sí olúwa ayé yín ni ta ló fẹ́ jọ wáyé rẹ lẹ̀ fún so ẹlẹ́ẹ̀kẹta ni pé mo sá fún ẹ̀ṣẹ̀ ìtọ́ mú ọkọ ẹ̀mí tó ràn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ni mo jẹ́ kí ọkọ ẹ̀mí ó lágbára sí bó ló ṣe sọ pé ó gba Jésù ó ṣe ìrìbọmi àwọn èèyàn tó máa bọ́ ọ̀sùn ó tó máa gbé ó wà nínú ẹ̀ṣẹ̀ ó là lè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ ká lóore táwọn onígbàgbọ́ ń jẹ làwọn náà mọ̀ jẹ so please ẹ já ṣe yẹn bó ló ṣe mu tí dago mọ́kànlá òru tó ọmọ lọ létà lùjẹ́ lónìí bọ́ ọ̀sùn kò sọ ọgbọ́n tó fẹ́ dá sí yẹn ibi mo lè ràn yín lọ́wọ́ dé kò sẹ́ni tí ọ̀bọ̀ gbà ẹnu rẹ ló fi jẹ́wọ́ tó bá ti di táìmù yẹn báyìí kí n tó ọ́ìlì yín kí n tó mọ̀ fi ọ́ìlì kan yín ìwọ náà kọ́kọ́ gbìyànjú ó jẹ́wọ́ Jésù kì wá ṣe pọ̀ jẹ́wọ́ ẹnìkan ó dùn nínú ẹ̀tọ́ mọ̀ sí olóyìn ẹni yan ẹni tí ìwọ yóò máa sìn lónìí o bóyá Ọlọ́run ni tàbí Èṣù yan ẹni tí ìwọ yóò máa sìn lónìí o bóyá Ọlọ́run ni tàbí Sátánì tètè wá kan ṣe o ọjọ́ ń lọ. That's number one. Number two ẹni máa ṣe oríire ẹlẹ́ẹ̀kejì ni mo pè ní hard work kéèyàn ó ṣiṣẹ́ takuntakun mọ́ sọ̀lẹ̀ mọ́ sèmẹ́lẹ́ Bíbélì sọ nǹkan ní ìwé Rome bóyá chapter 12 verse 8 or 7 or 11 ó ní ti iṣẹ́ ṣíṣe ẹ má sọ̀lẹ̀ hallelujah mọ̀mọ́ ẹ̀yin wo ẹ̀rí ní verse 11 ó ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ máa ní ìgbóná ọkàn ẹ máa sin Olúwa ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe kéde ẹ má sọ̀lẹ̀ ẹ̀rí Bíbélì mi Living Bible ó ní ọwọ́ tó bá dilẹ̀ bó ṣe wí náà nìyẹn ó ní kíni èṣù ń bẹ̀ ń ṣẹ́ ẹ má wọrí tẹ bá ń lóríṣiríṣi manifestation
yes ẹ mú màmá yẹn wá kí n kàn fọwọ́ kan tẹ́ ẹ bá ti ń rí oríṣiríṣi nǹkan tí ń ṣẹlẹ̀ nínú sábìsì mọ̀jẹ̀ káyà rẹ̀ ọjà atmosphere tẹ́ wáyé àti gbàdúrà ó wà ó lè búkú fún èṣù. mo gbé ọwọ́ mi lé yín. ó ti dààmú pọ̀ ó ti dààmú pọ̀ ó ti dààmú mi pọ̀ ẹjọ́. ó tó gẹ́ in Jesus name. jáde lára àyà yìí látòní lọ́kọ ẹ̀mí tí ń fi ọ́sẹ̀ sí kiri ayé ò ní rí mọ́ atẹ́gùn ìtúsílẹ̀ kọ́ wọnú rẹ̀ mo já gbogbo àwọn kìnìún yòó in Jesus name. ẹ mú wọn lọ sáyé wọn praise the Lord. bó o ṣe jókòó yìí oríṣiríṣi nǹkan ni àwọn kan bẹ tó jẹ́ pé àwọn ò ní dún bí màmá yẹn ṣe dún ẹ̀mí yẹn bí mo ṣe bó ṣe ń gbọ́ wàásù bí ìgbà mọ̀ ń pọ̀fọ̀ fún ni tó bá ti rí pọ́kàn rẹ ti yí inú á bí mi ìmọ̀ bọ́yá yọ̀ lè rí ọkàn mi ènìyàn láti ṣe lè gbé sí tí mo lò ní last week tó bá lè sáré gbé sí mo sáré fẹ́ fi nǹkan kan yín ẹ̀yin tẹ́ wà ń tà màá ní ẹ máa wojú tẹlifíṣàn yín ẹ̀yin tẹ́ wà nílé màá ní ẹ wojú tẹlifíṣàn yín wà bá mi gbé ọkàn tó ń ronú pìwàdà kọ́kọ́ gbé ọkàn tí ò tí ì ronú pìwàdà sí the number one tí mo fi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún wọn sẹ́rí o lè lé ẹ̀mí èṣù kúrò láyìíká rẹ̀ o lè lé kúrò nínú ayé rẹ̀ pátápátá tí ò tiẹ̀ ní dá ọ̀ láàmú mọ́ kì í ṣe gbogbo àwọn èèyàn tí mẹ́bí ní rọ́pò ẹ̀mí kì í ṣe gbogbo èèyàn ní ìyàwó ẹ̀mí kì í ṣe gbogbo èèyàn ní láàmú bọ̀ àwọn nǹkan kan bẹ tá a ti yí tá a ti lé dànù náwó ẹ̀ bí n bá gbọ́ tó fi agbára sí àmì Jésù kalẹ̀ sínú ayé rẹ̀ ẹ kígbe ní Jésù kalẹ̀ sáyé mi so orí ń bẹ àbó orí sit down ẹ wo ọkàn bàbá yìí áńgẹ́lì kan lójú ó ti mú sẹ́ẹ̀rí ẹ̀rọ áńgẹ́lì níta sẹ́ẹ̀rí náà rí kí ló sọ kí láńgẹ́lì ń ṣe ó ń bẹ̀ bí ìgbà téèyàn ń bẹ̀yàn bí mo ṣe ń wàásù bí ìgbà mọ̀ ń bẹ̀ ọkàn bàbá ló yí bi ẹwà dúró tí ń gbénu ayé ẹ wọ ọkùnrin tó mú kí lọ́rùn ọkùnrin wọn wà obìnrin wọn wà òní ẹ̀ ń pè lọ́pọ̀ ẹ̀mí ìjàpá nìyẹn nu bàbá oníbàbá ẹ wo tí wọ́n ń pè lámọ̀tẹ́kùn ejò nìyẹn ọ̀pọ̀lọ́ nìyẹn ẹlẹ́dẹ̀ nìyẹn ajá nìyẹn ẹyẹ ọ̀kín nìyẹn ojú kan bẹ láyà rẹ̀ tẹ́ bá wò ẹ rojú ojú Olúwa nìyẹn ẹ rí kíní kan tó dàbí star kápẹ́ ẹ̀sùn mọ́ ni ẹ̀ bá rí lọ́ọ̀kan kíní tó dàbí star yẹn ẹ rí ọkàn rẹ̀ nìyẹn ó ti kú bọ́ bá jí fóònù èèyàn bí tẹ́ ẹ jókòó sí ìka fíìlì kankan bọ́ bá Káyọ̀dé William nígbà tí ẹ̀rí ọkàn mi ti kú mo lọ sílé tí mo ti fẹ́ jalè ìgbà tá a débẹ̀ mọ̀mọ́ ẹgbọ́n tó wí ó nígbà tá a débẹ̀ òun bí ìyá yẹn òun rí tó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ọjọ́ mẹ́ta òun wá ní owó dà olórí owó àti ìlówó owó tá ìṣèkó mọ̀ gan kò sí olówó òun wò báyìí títí ẹ̀ lówó lẹ̀ ìgbà yẹn ní sáré digun jalè ó lóun kàn mú ọmọ yẹn lápá ni ọmọ ọjọ́ mẹ́ta pẹ̀lú ìbínú lòun lẹ̀ mọ́gànnà ó ní instanta ọmọ yẹn sì di ẹ̀jẹ̀ ó padà di ẹ̀jẹ̀ ọmọ ọjọ́ mẹ́ta obìnrin yẹn dákú àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ń sunkún ó ní ta ni ó lè kì í rí orí ènìyàn ó lè rí orí èèyàn ó ní láti bí ọrùn wá sálẹ̀ lásán ló lè mọ́ rí tó bá ọba sun ẹ̀jẹ̀ kò rí náà rí òun ló fi jẹ́ pé tó bá jókòó ti ẹni tí ọkàn rẹ̀ yí gbì tó bá jí nǹkan rẹ̀ tó bá kó owó ẹ̀ tó kó fóònù rẹ̀ tó kó kìrìdẹ́ńṣíà rẹ̀ tó ń sunkún lẹ́gbẹ̀ẹ́ kárí o bó tiẹ̀ jẹ́ pé yọ̀ọ̀kan àgbákò ó ní gbogbo àwọn táwọn lọ bẹ́ẹ̀ wà láwọn ó nìkan torí pọ́lọ́n fẹ́ kó òun táṣìírí ni ó nìkan ló kù wọ́n pa wọ́n dànù lápáta ni orí ọmọ titun ń jà orí ọmọ titun ń sọ̀rọ̀ ẹ wo ọkàn mọ́ ìgbépo ọkàn yẹn nìyẹn wá gbé nọ́mbà 2 sí ọkàn tí ń gbọ́ wàásù tó ti yí dé heart lámọ́ pélé ọkàn tó pinnu pé òun fẹ́ yí ọkàn pinnu lásán bó ṣe jókòó yẹn pé mo fẹ́ yí gbé nọ́mbà 2 sí ọkàn pinnu nínú ẹ̀ pé ẹ jẹ́ ń gba Jésù gan ẹ jẹ́ ń yí padà ẹ jẹ́ kí n Jésù ni ẹ jẹ́ ń pò nọ́mbà 2 ẹ jẹ́ ń pò nínú gbogbo làásìbò mi ẹ jẹ́ ń pò nínú gbogbo pálapàla ayé ẹ̀ṣẹ̀ tí mò ń gbé níbi ó jókòó sí lásán ní ti ń ronú ẹ̀ ní kété ìmọ́lẹ̀ tàn wọnú ẹ̀ ẹ wo nǹkan ojú tó dúdú tó yíran dẹ̀rẹ̀dẹ̀ kí ni gbogbo àwọn ẹranko yẹn ṣe. agbára Èṣù dà ó tó ẹ wá wọ̀pọ̀ ẹ̀mí kí ló ṣe ó sá gbogbo àwọn àmọ̀tẹ́kùn gbogbo wọn ìmọ́lẹ̀ tàn láì ṣe pé nìkankan gbọ́ wọlé ọkàn jókòó lọ́ọ̀kan ó ní mo fẹ́ gba Jésù mo fẹ́ ṣe ìbọn mi ìrò lọ́wọ́ ni ibi tá a bá dé nìyẹn tí bá ti parí nìsín wọn ó tún gbọ́ ìtàn rẹ̀ là ń yẹ̀ wò á tún mú ibi tó dé ẹnìkan ní kí ló wá ṣẹlẹ̀ sí ẹ̀rí ayé ẹ̀ bó ṣe ní èso báyìí ẹ̀ ṣe sinmi ó ní àlàáfíà mi ni mo fi fún yín kì í ṣe bí ayé ṣe fi fún ni gbogbo èèyàn kọ́ lọ́pọ̀ ẹ̀mí lè díà wọn ò bí dáa kò tó bẹ́ẹ̀ so a kàn ya bẹ̀ ni ní ti iṣẹ́ ṣíṣe ibẹ̀ lábàdé ẹ má sọ̀lẹ̀ sọfẹ́ tí mẹlẹ́gbẹ̀ẹ́ mọ́ yọ̀lẹ̀ ẹ wò ké bíbélì ní ọ̀lẹ tọwọ́ rẹ̀ bọnú ìsásùn ó tọwọ́ bọnú ìsásùn kò sì lè yọ sẹ́nu kò lè mú lọ sẹ́nu ayé ọ̀lẹ òun láyé atọrọ ayé ọ̀lẹ òun ni ayé ìdè ayé ọ̀lẹ ni ayé lásán ayé ọ̀lẹ ni ayé tí ò níbi lọ so bó o ṣe ń gbọ́ mi tí wàá bá tètè ṣe oríire láyé bó ti ní ta bá ti fi ọ́ìlì kàn yín ọ̀ lọ ṣe rere nìyẹn ní tí ó wà mú ọ ṣe rere òun ni pé má sọ̀lẹ̀ sáàpọn bíbélì ni wọ́n wá àwọn alápọn Nàìjíríà lójú tí mọ́ tì yín Nàìjíríà lẹ́tí mọ́ ti ju iṣẹ́ kan Nàìjíríà làwọn èèyàn ti mọ́ sọ pé àwọn èèyàn ń wò mí bíbélì ní nígbà tí ìgbéraga bá dé ìtìjú dé tó bá ti ríbi tí ìtìjú ti wà ìgbéraga kan bẹ́nu wọ́n ní mọ̀mọ́ sóde wá mọ̀ fún mi pawọ́dà náà èmi adúrú mi àmọ́ ta omi n lè ṣe o ó di ìjọba tó rówó àwa jókòó nulẹ̀ a máa wo tẹlifíṣàn a máa wo fóònù níbi tí bá ti ń wo fóònù lọ sà á já sí ibi tí wọ́n ti ń ṣèṣekúṣe ibi tí bá ti ń ṣèṣekúṣe títí ń wò ara tiẹ̀ náà mọ̀ gbé fúkẹ́ ibi tí bá ti ń ṣèyẹn lọ́wọ́ èso ọkàn bá yé sí ni ó lè má rọ̀kùn nǹkan kan ọ̀nàwọ́
ẹ̀gbọ́n tí brother yẹn sọ nígbà tí ń sọ testimony Sunday ó ní ọmọ 16 years ló bóun ṣe rí òun bá bẹ̀rẹ̀ sí fi nǹkan ọmọkùnrin òun tóun bá ti lè sùn òun yà tọ́ bọ̀ nígbà tóun bá release òun ó gbé lọ sí bedroom òun ó lọ jà bẹ́ẹ̀ ibi Genesis ayé ẹ̀ idle hand ni anybody tẹ́ bá ti rí tí èsì nǹkan kan wàhálà dé yàtọ̀ sí pọ́ọ̀mù rí owó nígbà tó bá ń ṣe nǹkan kí ni Proverbs 22:29 sọ wo Proverbs 22:29 Proverbs chapter 22 ìwọ rí ẹnìkan tí kì í sọ̀lẹ̀ tí kò fi àìmọ̀lẹ̀ ṣiṣẹ́ rẹ̀ kí n bíbélì ni yóò ṣe yóò dúró níwájú àwọn ọba òun kì yóò dúró níwájú àwọn èèyàn lásán ẹ wá wòkè ẹ sáré kẹ́kọ̀ọ́ méjì oríṣi èèyàn méjì ló wà a ní àwọn èèyàn bíi ọba a sì ní àwọn èèyàn lásán mú kan nínú méjèèjì ẹ̀yin èèyàn lásán o ẹ sọ ẹ̀yin èèyàn lásán o ẹ̀yin èèyàn bíi ọba dà jágbe mẹ́nìkan máa dókè. orin tá a máa gbé sókè ń wọ́n la àgbáyé já wọ́n ó sì mí bí ọba ń ó débi tí ìran mi ò dé rí o ń ó la. ẹ wo bí kì í sorin àwọn ọ̀lẹ kì í sorin àwọn olóògbé kì í so orin ó ní mọ̀ ṣe fẹ́ràn orin kọ́ mọ́ bá di tálíkà ó ní la ojú rẹ̀ a ó fò oúnjẹ tọ́tọ́ a ó fi bọ̀ hallelujah o. mọ́mí kan bá wa mú ọmọ ọ̀dọ̀ kan wá sínú ilé wa yìí nígbà tí wọ́n mú dé nígbà tó lé oṣù kan abárí bí ṣe ń ṣe ó lóun fẹ́ lọ ìgbà tó débi tí ń lọ nígbà tí ó sọ ohun tó la máa ń ṣe fún ẹnikẹ́ni ó la ti máa tètè jí jù a máa tètè jí kí la sì ń jí ṣe ẹ bá ń gba àdúrà láàánú kó ń kájú ọmọ gbà kó ní ọmọ gbà síra rẹ̀ ó ní they wake up so early it's too much early tí ẹ ń sọ yẹn gan aago 5 ni fúnra mi màá ti jí ní aago 3 when you see the champion they are early risers àwọn atayọ àwọn tí wọ́n yára jí ni àwọn atayọ àwọn tí ò fẹ́ràn oorun ni àwọn atayọ àwọn tí wọ́n tètè mọ ibi tí wọ́n ń lọ láyé ni ẹ̀mí ọlọ́nkàn sọ fún mi mo ní olúwa wájú ẹ̀wọ̀n bluetooth ayé ó ní bí ọba sọ́ra kò ní kú ní ipò yẹn tí èkú ipò kìí sì ní ipò ọmọ ọ̀dọ̀ because kò ní lè ṣe nǹkan kan ayé rẹ̀ gbogbo ibi ipò kíkò tó bá bára rẹ̀ lónìí fún ìgbà